Àpapọ̀ àwọn ọmọ Osogbo Oroki Asala eléyìí tó wà ní ìlú Ipobe àti káàkiri gbogbo ilẹ̀ Benin ló para wọn pọ̀ láti lè sàmì sí ayẹyẹ ọdún èyí tí wọ́n gbé kalẹ̀ láti ìdílé tí òǹkà rẹ̀ tó bí mélòó kan. Ìdílé Olójègé, Alùbàtà, ìdílé bàbá wa Tóògù pẹ̀lú ìdílé Rájí àti ìdílé Buraima. Tẹ̀bí tarátọ̀rẹ́ tojúlùmọ̀ ló wà nínú Àǹkárá láti fira wọn hàn gẹ́gẹ́ bí ọmọ Osogbo Oroki Asala. Ọjọ́ Sátidé ọjọ́ 27 oṣù kínní ọdún 2024 ni wọ́n fi àǹfààní sílẹ̀ láti ṣe ayọ̀dún mọ̀mí-mọ̀ láàrin ara wọn bí ìṣe wọn. Tọdún ọdún yìí ẹsẹ̀ kò gbèrò. Ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló wà ní ìkàlẹ̀ láti kópa níbi ayẹyẹ náà. Síwájú ohun gbogbo ètò àdúrà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ òwúrọ̀ kó tó di àsìkò tí ètò ìgbàlejò ọ̀hún tó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Lásìkò tí wọ́n ṣe àgbékalẹ̀ ìtàn àwọn ọ̀dọ́ tí àkójọpọ̀ ìtàn yìí ń bẹ lọ́wọ́ ẹ̀ eléyìí tí wọ́n ní àrọ́bá tí ń ṣe bàbá ìtàn ni wọ́n fi àǹfààní sílẹ̀ láti sọ ìtàn èyí tó mú káwọn fi dé orílẹ̀-èdè Benin bó ṣe ṣẹ̀wá láti òkèrè débi tí ó dé. Bákan náà ni wọ́n ṣe àlàyé nípa tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ àzọ́wílísẹ́ bó ṣe dàpọ̀ mọ́ ìdílé ọmọ Osogbo Oroki tó wà ní ìlú Ipobe kó tó di pé wọ́n forílé ìsàbà. Ìtàn tó wà ńbẹ̀ àti bí ìdílé ọ̀hún ṣe wà gbogbo ẹ̀ pátá ni wọ́n fi eléyìí sílẹ̀ láti ṣe àlàyé náà láti òkè délẹ̀ kóhun gbogbo tó lọ. Àwọn tí wọ́n mú ètò ọ̀hún lọ́wọ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó ń darí ètò náà fún àwọn ọmọ Osogbo Oroki láti òkè délẹ̀ wọ́n ṣe lálàyé fún wa nípa àwọn ìdílé tó kóra wọn jọ pọ̀ láti ṣe ayẹyẹ ọ̀hún. Ẹgbàláyé tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbohùngbohùn iléeṣẹ́ Osolo TV. Àwọn ìdílé tí ń bẹ níbílẹ̀ ní àárí ìdílé Olójègé, àárí ìdílé Alùbàtà, àárí ìdílé Tóògù, a sì rí ìdílé Rájí. Àwọn ìdílé tí ń bẹ níbẹ̀ nìyẹn. Wọ́n fẹ́ ka àwọn tó jẹ́ olórí àwọn ìdílé náà. A máa rí Tóògù, a rí Bàdámọ́sí, a rí Sànúsí, a sì rí Rájí ti òkè balẹ̀. Ní ṣísẹ̀ntẹ̀lé làwọn ọ̀rọ̀ náà tẹ̀léra wọn. Kókó kí ló fa sábàbí tí wọ́n fi ń ṣe ayẹyẹ yìí láàrin àwọn ọmọ Osogbo Oroki Asala. Wọn kò ṣàìtúnṣe àlàyé ọ̀hún pẹ̀lú bí ìrìn àjò ṣe wà fún wọn láti lọ sí ìlú Osogbo lásìkò ọdún Ọ̀ṣun Òṣogbo. Ọdún yìí a ti ń ṣe èyí náà tá a tún ń ṣe yìí kó má jẹ́ àṣemọ́ fún gbogbo ìdílé mẹ́rẹ̀ẹ̀rin náà. Ọ̀pọ̀ ọdún náà ni ká ṣe láyé tó dáa. Gbogbo àwa ọmọ Ọ̀ṣun Òṣogbo mo tọrọ pé kẹ́mi gbogbo wa kó gùn. Wọn kò ṣàìtúnṣe àlàyé nípa bí wọ́n ṣe jẹ́ nílùú Osogbo Oroki. A bá dé ìlú Osogbo tí wọ́n bá ń sọ̀rọ̀ ilé Òjègé ní Osogbo Láróyè àwa ni ọba àkọ́kọ́ nílùú Osogbo. Ṣùgbọ́n nínú ìtàn Osogbo àwọn baba ńlá wa wọ́n ní ọmọ lóbìnrin ọmọ ọkùnrin ọ̀lẹ ni wọ́n ní ààfin ọba lọ́jọ́ ọmọ lóbìnrin ni wọ́n fi jọba jù nílùú Osogbo. Mẹ́wọ́n ọba àkọ́kọ́ jẹ ní Osogbo àwa ilé Láróyè àwọn ni ọba àkọ́kọ́ tí wọ́n jẹ àwọn náà nísìnyí jẹ. Ẹ bá dé Òjègé nílùú Osogbo gbogbo ọba tó bá jẹ tí ò bá dé agboolé Olójègé Láróyè wàláhì kò tí ì rọ́ba jẹ. Àdúrà àti ìdùnnú níbi tí àwọn ọmọ Osogbo Oroki ti fi ẹsẹ̀ rájó lọ́lọ́kọ̀ òjọ̀kan. Àwọn àna Osogbo Oroki wà níkàlẹ̀, ọmọ ilé wà níkàlẹ̀, ìyàwó ilé wà níkàlẹ̀. Ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ní kò ṣàì farahàn ládùúgbò Ṣàngó ìlú Ipobe níbi tí ayẹyẹ ọ̀hún tó ti búrẹ́kẹ́. Ẹsẹ̀ kò gbèrò ní gbàgede ibi tí ayẹyẹ ọ̀hún tó ti wáyé fún gbogbo àwọn ọmọ Osogbo Oroki Asala èyí tí ó fi àǹfààní sílẹ̀ láti mọ̀ra wọn délédélé. Àwọn ìdí igi ńláńlá tó wà ńbẹ̀, ìdílé bàbá wa Tóògù, ìdílé bàbá wa Bàdámọ́sí, ìdílé Sànúsí, ìdílé Rájí òkè balẹ̀ àti ìdílé Buraima. Lọ́jọ́ iwájú èròǹgbà wọn ni láti rí pé àwọn ìdílé wọ̀nyí ó túbọ̀ tẹ̀síwájú lákọ̀tún ju ti àtẹ̀yìnwá lọ. Wọ́n tún wá fi kú ọ̀rọ̀ wọn pé àwọn ń lépa o ìpè gbogbo ọmọ Òṣogbo tó wà lórílẹ̀‐èdè Benin làwọn rí pé àwọn wà ní ìṣọ̀kan láwọn ọjọ́ iwájú. Ojúlẹ̀ṣẹ̀ Osolo TV láǹfààní láti bá wọn kópa níbi ayẹyẹ ọ̀hún. Kásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Osolo TV. Osolo TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.